Bismillahirrahmanirrahim. Ẹ̀kọ́ ta ní ká kọ́ra wa lónìí òun náà ni pé ṣé ẹ mọ̀ pé gbogbo ẹni tó bá ń forí kókun aláǹtakùn tó ń jẹun lójú oorun tó lájọṣepọ̀ lójú oorun tí ọ̀rìnrìn rìn mọ́lẹ̀ tó ń látàkì ojú oorun tí kì í rórun sùn dáadáa, àwọn nǹkan wọ̀nyí ó máa ń fa ìjákulẹ̀ nínú ìgbésí ayé ni. Àmọ́ lónìí egbòogi la fẹ́ fi ṣe treatment fún wa. Ṣẹ̀dẹ̀ rí gbogbo àwọn tó bá ti ní ìjákulẹ̀ àìríjẹ àìrímu wàhálà gbogbo nǹkan tó náwó sí kò bọ́ sí promise and fail, wá lọ ṣe àgbo tí mo fẹ́ kọ èyí, àgbo ìbílẹ̀ tí ó sì lẹ́bọ lẹ́rù, àgbo ìbílẹ̀ tí ó lẹ́bọ lẹ́rù ni mo fẹ́ ní kó lọ ṣe. So síwájú kí n tó kọ́ ẹ lágbo náà, tó bá ṣe àgbo inú ẹ̀ á dùn, ayọ̀ ẹ̀ á kún, wé ẹ̀ á open, ọ̀nà ẹ̀ á là. Kúlìdá ilẹ̀ àhúdẹ̀ wáhù fálítẹ́tìlìbù dẹ̀ wáhù lìdà yíkùn fálátẹ́tìlìbù hù bí aram lọ́lọ́wọ́ bá sọ. Ọ̀nà ẹ̀ á là, inú ẹ̀ á dùn, ayọ̀ ẹ̀ á kún. Wá ṣe àgbo yìí. Ṣíwájú kó tó ṣe àgbo yìí, àbí tó bá ṣe àgbo yìí tán, nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Ọlọ́run bò kí ń kọ sàárà. Ọlọ́run bò kí ń kọ sàárà. Ẹ máa tọ́jú àwọn ọmọ aláìní, ẹ máa ṣe sàárà, ẹ máa ṣètọrẹ àánú. Account number ní fáwọn ọmọ aláìní 0123214254. Account number fáwọn aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Ẹ dẹ̀ má gbàgbé láti get all in one by Sheikh Afagba natural apps. Ìdí tẹ́ fi ń jẹ àǹfààní àwọn ẹ̀kọ́ tá ń kọ yín ni. À ń ṣe promo ẹ̀ lọ́wọ́ ní Nàìjíríà báyìí at rate of 15,000 naira là ń ṣe promo ẹ̀. Bismillah ta'ala láti kojú èyíkéyìí nínú àìsàn. Àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni, ó lọ́wọ́ ayé nú ni, àti lògùn sí kò lọ ni, oúnjẹ ojú oorun ni, ó ní ìbálòpọ̀ lójú oorun ni, ó rí ìjákulẹ̀ ni, ó ràtàkì ni, ọ̀rìnrìn rìn mọ́lẹ̀ ni, ó ń forí kókó aláǹtakùn ni. Get all in one by Sheikh Afagba natural apps at rate of 15,000 naira. Ó gba láàbù kọjá àwọn egbòogi láti India, láti China, láti Arab country àti láfíríkà wa prophetic medicine gbogbo ẹ̀ lápapọ̀ síbẹ̀. Ó dẹ̀ wà halal. Ó gba láàbù kọjá àwọn sáyẹ̀nsì bọwọ́lù. Egbògi tó dáa ni àwọn èèyàn dẹ̀ lò wọ́n ń dúpẹ́ lé lórí torí pé kí ni innal izzata lillahi jami'an, gbogbo agbára Ọlọ́run ọba lónìí, kò séèyàn tó lè gbẹ́sẹ̀ lélẹ́yìí o. Ọlọ́run ọba ló ń ṣe àkóso lórí ẹ̀. Báwọn èèyàn ṣe ń dúpẹ́, Ọlọ́run kí wọ́n náà dúpẹ́. Ẹ WhatsApp wa lórí nọ́mbà ìtẹ́bá ní the product wa +2761295638 lẹ́ẹ̀kan sí ẹ WhatsApp wa +2761295638. Àdúrà ló ń gba agbára kọ́. Ó mọ nǹkan tó máa bá mi wá. Wàá wá egbò túdè, wàá fi tẹ́lẹ̀ ìkòkò, wàá wá kó ewé ewúro lé lórí àti ewé imí esú. Ewé imí esú yẹn ni wọ́n ń pè ní rẹ́rìn kòmí. Òun náà ni wọ́n tún pè ní pákú dúdú tútù. Wàá kó lé lórí egbò túdè tẹ́lẹ̀, ewé ewúro àti ewé imí esú. Ṣe lágbo máa wẹ̀ láàárọ̀ àti lálẹ́.